Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí a jáde láàárọ̀ yìí, ìjáde wa kò ní bọ́mọ aráyé nú. Wọ́n ní àdá kì í roko ọmọ bọ̀ alé, idà kì í roko ọmọ bọ̀ alé. Bálàpá dẹ̀dẹ̀ bá ro òkun, bọ́ bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí. A ti jáde láàárọ̀ yìí, ayé ò ní fòkú wa ránṣẹ́ lé o. Àwa tá a lọ rí náà láàbọ̀ rí. Àní gbà pé ìbànújẹ́. Gbogbo ìpè tá a máa gbà lónìí, ìpè dọ́là ni, ìpè pound sterling ni, bí ó sì máa dúnú àkáǹtì yín ni. Sọpá mi, àmín. Àwọn bàbá wa máa lùlù kan, tọrọ mọ onílù lè mú. Wọ́n ní ta bá ń lùlù fún eégún kan ní ayé àtijọ́, à ń pe eégún náà ní dùgbòlugi. Wọ́n ní ẹ yàgò fún dùgbòlugi, bàjá bàbù ni jẹ kìí tètè san, ẹ yàgò fún dùgbòlugi. Eégún kan ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀gbọ́n ṣé n tún wí? Wọ́n ní ẹ yàgò fún dùgbòlugi, bàjá bàbù ni jẹ kìí tètè san, ẹ yàgò fún dùgbòlugi. Ògùn ajá náà mo fẹ́ kọ́ yín, tájá bá bu ni jẹ, part 2. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ ẹja fẹnumẹ́nu, ẹja fètèmétí ẹ̀wọ́ kẹfìdílé nǹkan kẹsẹ̀nù kẹ́mú. Ẹ̀yin tẹ́ wà nù èbó, ìwọ náà kò mú gègéré ọkọ̀ ọ́lẹ̀. Bàjá bá bú èèyàn jẹ. Ẹ má gbàgbé pé mo ti sọ fún wa nípa ilá, pé àáfilá wo bí ajá bá bú èèyàn jẹ. Èyí ta tó wá fẹ́ sọ nísìnyí ti ajá gan là á fi tọ́jú ajá tó tó bú ni jẹ. Sáyẹ́ǹsì àwọn Yorùbá ni. Àwọn bàbá alẹ́ yín náà mọ ohun tí ń sọ, ìwọ̀n ò fi ilẹ̀ ni. Àwọn bàbá àgbà alẹ́ yín wọ́n mọ̀ wọn ò ní kọ yín, èmi ò fún yín lọ́fẹ̀ẹ́. Kì í ṣe pa mọ́jà àwọn ẹgbẹ́ wa lọ. Ṣùgbọ́n a kàn fi tiwa lẹ̀ lè fi lérò pé bóyá a jù wọ́n lọ. Àwọn àgbàlagbà pọ̀ nú ayé tí wọ́n ní ìmọ̀ lọ́kànrin. Mélòó lọ́kànjú ọ̀hún múnú omi òkun lọ̀rọ̀ tiwa jẹ́. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ má bínú o, ayé mojúbà. Tí ajá bá bú èèyàn jẹ, tó bá jẹ́ pé ẹ bá rí ibi gba ẹ̀jẹ̀ ara ajá yìí, kẹ́ fi ra ibi tí ajá bá bú èèyàn jẹ, oró náà ó sì lọ. Ẹ sọ pé ó dé ní. Tí ajá bá bú èèyàn jẹ, tá a wá rí ajá mi, tá a rí ẹ̀jẹ̀ ara rẹ̀, tá a rí ìgbà, tá a fi nu bí ajá bú èèyàn jẹ yìí, oró ajá yìí ó sì lọ. Ẹ mú ọ̀dọ̀, ẹ tọ́jú ẹ. Ó yẹ máa ṣe àrẹ̀ kẹ́ máa pín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ fi nu ojú ẹgbẹ́ ibi tó bú èèyàn jẹ, oró yẹn lọ ráúráú. Bẹ́ẹ̀ ni sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ni. Nọ́mbà ọ̀lẹ́ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298. Kò jù bẹ́ẹ̀ lẹ́ńgá bẹ́ẹ̀ lọ, kò jù bẹ́ẹ̀ náà lọ. Àdéhùn tí mo ṣe, mo mú ṣe. Sáyẹ́ǹsì mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ìfilẹ̀, wọ́n kà á fún wa, ó pé. Ẹ bá mi sọ̀rọ̀ lórí +2348032983298. Nípa ìrìn àjò ayé ẹni ní ìtọ́jú ara lọ́nà tó pé ó ti wà ní ọkọ lọ́jọ́ tó ti pẹ́. Òun ojú Ọlọ́run kọ́lé ayọ̀ sọnù rẹ̀, kàn sí wa tá a bá nímọ̀ nípa rẹ̀ á sọ. Àbí iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédé, má béèrè oògùn owó wájú mi o. Má gbé ọ̀rọ̀ àfọ̀ṣẹ wá o. Má gbé ọ̀rọ̀ ọ̀ka àlùwò wá o. Àní nǹkan ara ẹ mọ́ tílé ayé rẹ̀ ọmọ ìlú gbẹdẹmukẹ́, òun ni kò kà sí mi lórí ẹ̀. Ìyìn sì fi iṣẹ́ yìí lẹ̀ torí pé kẹ́lẹ́ má da gìrìgìrì wá dọ̀ mí, ẹ máa lọ ṣe é o. Yóò sì bá yín lára mu. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún birthday mi. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹni fún wa ní nǹkan, ẹni ṣàdúrà fún wa, ẹni promise wa ní nǹkan. Gbogbo ohun tẹ́ promise wọn kò jíṣẹ́ o. Ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà o, á dára fún yín o. Á dára fún yín o. Gbogbo ibi tí kálukú wa bá wà, ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé o. Àti wálé ayé. Ayé ti kí àwọn òbí wa pé a káàbọ̀ sílé ayé. Ayé sì ti mọ̀ wá. Ọlọ́run má jà yọ fàyè hàn wá o. Ẹ̀yin òbí ẹ tọ́jú àwọn ọmọ yín o. Mi ṣẹ́ni kankan náà.
kó ṣe ohun tẹ́nìkan lè ṣe fún mi wọn ò ní ṣe nǹkan ẹyọ kan fún wọn ṣùgbọ́n wọn ò ṣe ohun tọ́jú 100 kan fún wọn lọ. ẹni ayé bá tábà fún lẹ́ẹ̀kan ní ọmọ ìpè ilẹ̀ máa pẹ́ kó tó mọ́ yóò máa wo ojú agbo lẹ́wọ̀n ní aago kan òru la wà ṣé máa wúlò tí máa mú yàn lọ́wọ́ tó bá gbá yàn mú èèyàn máa wòrun fẹ̀fẹ̀ bí ipa yọ parẹ́ ni. ayé ò ní mú wa o ayé ò ní mú wa káyé ọmọ mu ra ọgbà yíra rẹ ká ẹ wo ohun tá a filẹ̀ ní sìkọ̀nà yín ló ṣe é fúnra rẹ̀ ṣé bí ẹni tí ń lọ sóde lọ́gbọ́n ya ọjà àtòkú rajà ń bẹ̀ ṣé nǹkan ẹ fúnra ẹ báyé bá pè ọ́ lólóògùn kó sọ pé hòó ṣẹlẹ̀ ń tọ́ bá já ìwé lọ́wọ́ báyìí ayé wọn olóògùn ní máa yẹn tó ẹni tó sí fámásì nǹkan oníkìlò òun ẹni tí ń ta ògùn ní fámásì store oníkìlò òun kílò oníkìlò ẹ máa pè olóògùn èèbó ìwọ lórí rẹ̀ ò pé ni abẹ́ni tó sí fámásì tá ń pè ní olóògùn èèbó tó olóògùn èèyàn dúdú ń kọ́ kílẹ̀ wàá pè òun ọ̀dà òun ti dèèyàn bú ó ti di kèmpèrí ṣùgbọ́n ní wọ́n bá sí kẹ́míìsì ògùn òyìnbó nísìn ògùn òyìnbó lòun ń tà àbí oníyẹ̀yẹ́ orí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dàrú ìwé tí wọ́n kà náà nìwé ń kà wọ́n á jura wọn sínú àdánwò ayé wa dé wọn lágàdàgodo wọn ọmọ bí wọ́n ṣe bọ́mọ́ ẹlòmíì kú lásìkò tí ó yẹ kó kú ẹlòmíì bọ́ọ̀nù dè tí ó yẹ kó bọ́ọ̀nù dè kò mẹ́wọ́ ṣẹ̀dá rẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́ ògùn kọjá mọ́ kó gún ọ̀sẹ̀ kan ṣùgbọ́n àlàyé tí ó kọ̀rẹ́ tiẹ̀ ohun tí ó bá kiri ohun tí ó fún ọ nímọ̀ràn ohun tí ó jẹ kó orógùn rẹ lò ọ̀rẹ́ ni sọ fún ọ tó fi mọ̀ pé wọ́n ní gbọ́dọ̀ máa ṣe yìí èèwọ̀ ṣẹ̀dá ọ̀tọ̀ èèwọ̀ àlàáfíà rẹ̀ ọ̀tọ̀ ègún ìdílé ọ̀tọ̀ ogun ìdílé ọ̀tọ̀ àwọn èèyàn máa dà á pọ̀ mọ́ra wọn mọ́ tẹ̀ ń wí nìyí àfọwọ́fà tí dogun sínú ayé ẹ̀dá ń bẹ ogun àfọwọ́fà jẹ́njá ọsìn kankan ọmọ a máa jogún ogun àfọwọ́fà látara àyà rẹ̀ kìí ṣogun oṣó kìí ṣogun àjẹ́ o gbádùn mi ẹ̀yin òbí tó yẹ pé tẹ́ ẹ bá ti dọ́rọ̀ lọ́rọ̀ nínú ilé ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ nínú ilé àwọn ọmọ yín náà máa dá sí kódà gẹ èmi gẹ pàdé lè sí ẹ lánàá èmi ò kì ìyá rẹ̀ máa ní kí ló ń kì í fún àwọn eléré ibú nǹkan kan ọmọ máa sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ ìyá ò ní pé gbẹnu lọ́wọ́ yẹ sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ ìyá náà máa dọ́rọ̀ lọ́rọ̀ lẹ̀ sójú àwọn ọmọ rẹ̀ ọ máa dá sí tọmọ yẹn bá gbé ọ̀rọ̀ yẹn wọlé ọkọ bẹ́ẹ̀ yóò sì dalẹ̀ ọkọ ara ìlú wọ́n wá ní àmọ́ bí ogun yìí ti wá o kìí ṣogun oṣó ìyá ọkọ rẹ̀ kọ́ ló kó bá o bàbá ọkọ rẹ̀ kọ́ lálágbàkó o àgbákò yẹn látara àyà rẹ̀ ló ti rí o ohun tí wọ́n rí jogún lára àyà rẹ̀ nìyẹn ọmọ mi jogún iṣẹ́ ṣíṣe látara àwọn òbí tóbi kílẹ̀ bá ti mọ́ ọ́yá gbàgbé àlùwàlá rẹ̀ ọ́yá gbé bíbélì rẹ̀ ọ́yá àfúrá ọ́yá ẹ ti ṣe lọ́hùn tán ọ́yá ẹ̀wẹ̀ ẹ̀fọ́nu ọ́yá iléèwé ọ̀ndé ọ́yá ẹ̀sùn lọ́jà èyí tí ó gbà lè kéwú lọ èyí tí ó lọ fẹ́ kọ́ bíbélì yọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ìyá mi ẹ̀kọ́ òde ló fi ká ọmọ rẹ̀ ẹ̀yọ́ wọ̀ yìí ẹ ti dé ibi wẹ́dí ọ̀rẹ́ mi à ń lọ tó bá ti dijọ́ kejì ibi ìkómọ tó bá dijọ́ kẹta òde ẹlẹ́gbẹ́ tó bá dijọ́ kẹrin òde àdúgbò tó bá dijọ́ karùn-ún òde òkú ọ̀rẹ́ sàárà ìyá bàbá ìyá òun bó ṣe máa lọ òde títí ó fi gbogbo owó ràǹkárá tán ọwọ́ ní ayé ṣe wọn lágbàáná fún wọn wọn gan fúnra ó ti kọ́nú ó ti fúnra sínú àgbàáná ayé ò ní tábà fún ẹ̀yin ìyá mi dára fún wa o ayé wa o kò ní yé ẹ lẹ́ o ire kàbìtì àmì tí èèfún yín ní nọ́mbà mi ni ẹyẹ mọ́ ọ́dọ́ +23480 3298 3298 +23480 3298 3298 ìkànnù ẹgbàá kejì +23481 33 155 111 +23481 33 155 111 ṣe nọ́mbà méjèèjì tẹ́ bá ti pè é dàrẹ́ títí ọ lọ mi ò sí nàìjíríà mo ti ń bọ́ sọ̀rọ̀ yìí mi ò sí nàìjíríà Benin ni mo wà tọ́ba tí wàá fẹ́ pè mí àbábà mi sọ̀rọ̀ lórí wásápù
Nàìjíríà mi, ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀ o. ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 gbà kan sí +22954651929 +22954651929 yọ̀yọ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ́ o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.